Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Otunba, why to feel like African TV? Wọ́n bẹ̀ sọ̀rọ̀ African TV ló fẹ́ lẹ́ẹ̀dì mọ́. Má lẹ́ẹ̀dì mọ́ mi o. Má lẹ́ẹ̀dì mọ́ mi African TV. African TV kọ́ ló pa Mohbad. Wọ́n bẹ̀ sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀. Run away from my question. Àwálẹ̀. Ó yá fún wọn ní pressure ọmọ ológo. I'm running. Orí yín àná. Mo máa play ibì kan tí ìyá Mohbad ti sọ fún yín pé tán bá ní wọ́n gún Mohbad òun ò gbàgbọ́ tẹ́ bá ní Ọmọwùmí lù pa òun gbà yẹn. Ọ̀túnba tẹ́ bá gbọ́ yẹn kọ́. Ọmọwùmí olówó. Ó ló lù pa kì í ṣe pé olówó ó ló lù pa. Ó náà mo sọ olówó ó tún léegun ó tún sangun. So ó lè lù pa ìkà ni ọ́ bẹ́ẹ̀ ni ìṣe rí dọ́ọ̀pẹ̀ òun ìkà ni wọ́n máa nìyí. Ọmọwùmí lórí burúkú lélẹ̀. Ṣé ipe kà ní máa ní. Olówó tó fi lè bribe everybody. Ẹ̀gbọ́n tí wọn náà pọ̀ tó ẹ̀kọ́ fẹ́ bá yẹ. Mohbad ló ní owó Wùmí ò lówó. Wùmí lágbára ó sàn gbogbo Mohbad lọ àbí. Ẹ̀wọ̀n na prison fún gbogbo ẹ̀yin apọkọjá ayé gbogbo ẹ̀yin. Wùmí sàn gbogbo Mohbad lọ tó fi lè lu Mohbad pa. Gbogbo wà nú ayé. Gbogbo ẹ̀yin amòkùnṣèkà gbogbo ẹ̀yin ìkà. Gbogbo ẹ̀yin olórí burúkú apamọ́ lọ́mọ. Ẹ̀yin òfò ẹ̀yin alágbàkó. Ọlọ́run máa bá ti yín jẹ́ ní jẹ́rìí ayé. Dààmú jáde láyé ni gbogbo ẹ̀yin ìkà. Ọlọ́run ìdájọ́ òdodo fún Mohbad gbogbo ẹ̀ tó bá ní kọ́mọ́ ìdájọ́ yóò fi ra rẹ̀ ní ilé ọmọ rẹ̀ ní. Dúró ẹ̀ ń ṣe pé àárọ̀ Monday èkó kò ní gbàgbà. Màmá tó ń ṣe pé kò mọ nǹkan kan ju kó ṣe pé lọ́ntì ẹ̀. Irú ọkọ wo ló gbé yín sílé náà? Àárọ̀ Monday Fabrado. Irú fámìlì wo lẹ ti jáde? Irú ẹbí wo lẹ ti jáde náà? Èpè ló máa pẹ́ tó bá wúwo èpè lórí ọ̀rọ̀ mọ́lẹ̀. Màmá iṣẹ́ mọ̀ pé ń disgrace ara yín. Ìmọ́lẹ̀ làwa ìmọ́lẹ̀ làwa gẹ̀gẹ̀gẹ̀. 70,000 private investigator nǹkan ṣó owó yẹn lọ sọ fún Tẹ́ni ọmọ ológo ni ṣé ẹdúró ẹ kì í sọ̀rọ̀ ẹ̀yin moderator sórí burú ni ẹ kì í sọ̀rọ̀. Orí ẹ burú kàkà fún náà mọ̀ sọ̀rọ̀. 70,000 kàkà fún eléyìí iyọ̀ náà mọ̀ ń sọ̀rọ̀. Orí bó ṣe rí bí ọmọ ìsàlẹ̀ Èkó. Kàkà fún náà mọ̀ ń sọ̀rọ̀. 17,000. Agbèrò náà mọ̀ ń sọ̀rọ̀. Olórí burúkú king of boys náà mọ̀ ń sọ̀rọ̀. Aláyé rúnrún bí aṣọ́nú àgbà náà mọ̀ ń sọ̀rọ̀. Irresponsible father náà mọ̀ ń sọ̀rọ̀. Ọmọ yẹn sọ bó ṣe jà ní gbogbo kìíní ẹ̀ka ṣe ní oṣù ọdún orí fún mi báyìí mo ti lọ ra oògùn báyìí ẹ wo ṣé ẹ gbọ́ bí oògùn yẹn ṣe dún mo fẹ́ lo oògùn kí n sùn. Adíjọ náà lọ bí ìyàwó nọ́ọ̀sì tó ń ṣòfò wọn sílẹ̀ ṣé ìyẹn máa jẹ́ adúró oúnjẹ ìtàn yẹn mọ̀. Bàbá ló lọ kó rẹ sínú ooru pẹ̀lú agbádá tó wọ̀ yẹn. Ṣé rí ọkùnrin ìdìbò wọn? Ṣé ọmọ yẹn mà? Ṣé rí fi nọ́ọ̀sì wọ́n fi ṣe gẹrẹwó ni kò sí tó kan nọ́ọ̀sì. Ṣé yẹ yín? Kò sí tó kan nọ́ọ̀sì. Kò sí tó kan nọ́ọ̀sì. Wọ́n ṣe ògùn lábẹ́rẹ́ parọ́ mọ́ra yìí. Oògùn kò ní abẹ́rẹ́ ológun. Wọ́n ti kú bí fún kókó ti pé kìíní mọ́mì. Ó ti kú kó tó kọ́ nọ́ọ̀sì máa parọ́ mọ́ra. Ó ti kú tó kọ́ ẹ̀ ọ́. Oògùn lábẹ́rẹ́. Màámi ènìyàn lápè. Owó ibi tí owó ṣiṣẹ́ dé ni. Ọtí kàtọ̀ wá lọ́sẹ̀ lọ́kọ́. Màámi ẹ wo ẹgbàgbé. Màmá ṣe rí i ìrìnnàmù yóò ní lọ́wọ́. Nọ́ọ̀sì olùparọ́ ọmọ rẹ̀ kó jẹ́ abirú ìyàlẹ̀ tó ń fún lábẹ́rẹ́. Màmí abẹ́gbẹ̀gbẹ̀ abẹ́rẹ́ yìí nílé mà. Mọ́mù abẹ́rẹ́ gbogbo ẹ̀ ló pátá ni mo bá. Mọ́mù sẹ́rí gbogbo ẹ̀sẹ̀ pọ̀. Ọmọ yẹn fi ẹnu ara ẹ̀ ó fi sọ́ síta. Bí ìjà ṣe ṣẹlẹ̀ bó ti la nǹkan bó ṣe gún. Ó sọ ní òkú mo fẹ́ kí ẹ lísìn síbí pé ẹjọ́ tí wọ́n rò fún wọn nìyẹn àti ìyá Mohbad but mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ tí ìyá Mohbad sọ níbí. Kíni tàbí kọ́tẹ́ àbúkú máa gbé? Mímì ṣe ń gbé kò sí àpagúgbó lára ẹ̀ kó sọ ọkọ mi tí mò ń ṣe.
gbogbo ala máa bí gbogbo ala máa kú gbogbo ala lọ sọ́run wọ́n ní àgbàgbogbo lára ẹ̀ wọ́n ní nǹkan mi tọ̀wọ̀ yẹn ṣe mọ́mí ẹ̀ ní sùúrù kí ló fa bílí mọ́mí ẹ̀ dúró kí ló fa bílíǹsì nínú pósí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó ṣàn jáde látọrun ẹ̀. mo gbà ṣé mo lọ sí i ṣé nítorí pé lọ sí i tí wọ́n dé ta ọmọ ẹ̀ lè jí náà ṣé mo sọ pé lè jí mọ́mí o ṣé mo sọ pé lè jí tó náà mọ yẹn ò lè jí mọ́mí níbo làwọn náà gbé lọ ṣọ́ọ̀ṣì wọn tó ti lọ kọ́ ọrùn ẹ̀ mọ́mí gbára ṣì máa jọ ṣẹjọ́ àti ìṣẹ́jọ́ ẹ̀ tán mọ́mí ẹgbẹ́ mo gbọ́ sí fi mí ẹgbẹ́ sọ̀rọ̀ kan kú ní màmá tó máa sọ pé wọ́n ò ní ìlú pa ìgbà yìí jì o tó máa sọ pé òbí pa. aleluya o ṣe ti gbọ́ bẹ́ẹ̀ tó bá sọ pé ọmọ wù mí lù pa ní ọba yín jiyàn tọmọ sọ pé ògùn tẹni ọmọ ológun. ṣé ìyá ọmọ tó wá ní mọ wù mí lù pa yẹn sótú kúrọ́ nù pé wù mí ló lù pa mọ́nú ilé. ó dáa tẹni ọmọ ológun tó bá bílíù pé mọ́mì Mohbad ò parọ́ pé lóòótọ́ ni olù sàpẹ́ yìí ìsà ló wà ó dẹ̀ ń sọ ó ní tó bá wà pé ó máa mú ọmọ yẹn. kí ló dé tẹ wá àtàkì mọ́mì Mohbad pé ó mọ ikú tó pa ọmọ ẹ̀ ṣùgbọ́n ó ti pa ọmọ ẹni sùúrù èmi ò bá yà tó sọ ní pé n tó ṣẹlẹ̀ ní kò sọ wọn tó ṣẹlẹ̀. ẹ̀yin náà wo nǹkan tí àwọn fámìlì yìí tó ń sọ nípa wọn ṣe bẹ́ẹ̀ yìí náà bú yẹ pé dákẹ́nu yín máa nìyí ṣe bẹ́ẹ̀ ebi sáà yìí náà ló bú ya Mohbad ẹ̀yin náà bú ẹ̀yin náà ń bú ya Mohbad ní ìbùkúbù ó yẹ jẹ́ kí n play bí eléyìí náà fún yín bọ̀ mo ẹni tó bá purọ́ lórí èdè tí ò bá dájọ́ Ọlọ́run máa ṣèdájọ́ òní. ẹ̀yin ló tún máa ní adé ògún. èmi kọ́ ọ̀dọ̀ tèmi kọ́ èmi lọ́dọ̀ tèmi ẹ lọ sí pláfọ́ọ̀mù tèmi èmi ò kí àtàkì yẹn ní ha o. mo máa advice fẹ́ sọ ní pẹ̀lú nǹkan tí ọ̀dọ̀ tí yín náà ni. ẹ sọ̀rọ̀ dákun ó yá. tẹ́ni ọmọ ológun má mute mi gbọ́rọ̀ mi jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ wọ́n náà láìtí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ. má sọ pé kí n láìtí èmi máa nù yìí máa rí yín fín o máa wọ máa fẹ́ pọ̀ yín o kí ló ṣe yín gan. ẹ ṣáàdì sùúrù tẹ́ni ọmọ ológun mo ti gbọ́ lẹ́nu ẹ̀ rí onímọ̀mí Mohbad mọ ikú tó pa ọmọ ẹ̀ olómọ̀ pé ó mọ tó ṣẹlẹ̀ kí ṣe pé òun ló pa kí ṣe pé ó mọ ikú pé bí èèyàn ló pa ó mọ tó ṣẹlẹ̀. nǹkan tí mọ̀mí Mohbad ń sọ yìí tó bá mọ̀ pé lóòótọ́ Wùmí ló pa ọmọ òun ṣé kò tí ì sọ. ṣẹfẹ gbọ́ mi ìyá Mohbad tí ó ti bẹ̀ ń Wùmí ti bẹ̀ wọn àwọn ti bẹ̀ wọ́n bàbá gan mọ tó ṣẹlẹ̀ gbogbo náà ti bẹ̀ wọ́n tún ti bẹ̀ òun ni òun ti sọ pé Wùmí ló pa ọmọ wọ́n ti bẹ̀ wọ́n Ìyábọ̀ Òjó sọ àwọn tó tó díkẹ́ ní pèsè wọ́n ti bẹ̀ wọ́n gbogbo wọn náà ti bẹ̀ bàbá wọn ti bẹ̀ yá. ọmọ ológo mi ò ní anything láti bá ìsọmọ. ńgbà tẹ ẹ lé nínà ó yá ẹ lé nínà ó ńgbà tó ṣe pé sẹ́yìn tẹ ẹ pẹ́ tẹ́ tọ́jú àwọn ọmọ yín báwo lè ṣe fẹ́ ní ìtàrọ ọmọ. ó yẹ sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ó lè lọ fẹ́fọ́ ọkàn lọ́la kọ́ mọ́ sọ̀rọ̀ nípa CCTV camera mọ́ torí tí wọ́n bá sì ń kọ́tínú láti máa sọ̀rọ̀ nípa CCTV camera ó lè lọ fẹ́fọ́ ọkùnrin lọ́la ọtún bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lé lórí. ya etí tẹ́ fi máa ń gbọ́ nǹkan ó máa ń yàtọ̀. ọtún bá ẹ bọ́lé inú bí bọ́lá lò ó dàrọ̀ ẹ máa jọ ọ̀rọ̀ lórí platform. ẹ ní sùúrù tẹ́ni ọmọ ológo. ẹ dákẹ́ ẹ lọ́rọ̀ lẹ́nu ẹ jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀. ẹ jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀. ọkùnrin gidi tó jẹ́ bá lè ṣèbí tẹ́ni béèrè lọ́wọ́ àdìwọ̀n lè tó lé à. Ọ̀túnba. ntẹ́ ẹ fẹ́ tí ara yín gbọ́n sí ẹ tún ti ní etí mìíràn tó fi ń gbọ́rọ̀ etí mẹ́wàá ni èèyàn ní kán mọ́ sọ nípa CCTV camera mọ́ ó lè lọ fẹ́ fọ ọkàn lọ́la tó má sì sọ nípa rẹ̀ ọ̀rọ̀ tó ń kọ́ prime boss ó lè lọ fẹ́ fọ ọkàn lọ́la wọ̀ ní sórí ibú ẹ mọ́ play rẹ̀ mọ́ o. ṣé kí n wá sọ mí ní èmi kọ́ mo ní platform mi lè drop rẹ̀. ṣé kí n sọ mí ní ẹ̀. ẹ má sọ mí ní tó sọ nìyẹn get out àwọn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó létí ní ọpọlọ nǹkan bẹ tí gbà wọ́n lanu ha. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ tèmi bó ṣe yé mi ẹ jẹ́ kí n sọ. ṣé kò sẹ́ lómi ṣé bí golden sea láwọn fẹ́ béèrè question ṣé ẹ béèrè question mọ́ ni ẹ béèrè question tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn náà. ok kí ló dé tẹ́rù ń bá yín pé téèyàn ẹ má àkùsẹ́ níbọ̀ tẹ́rù ń bẹ̀ yín lẹ̀rù ń bà tẹ́ ń gbọ̀n kiri ẹ má bá mi á jẹ́ má porúkọ mi mẹ́rin tẹ́ni ọmọ ológun ẹ jẹ́ ká correct wrong narrative wàhálà ẹ̀yin pípú yìí ti pọ̀ wrong narrative tẹ́ ti ń fáwọn èèyàn tẹ́ni ọmọ ológo ó wà lára àwọn tó ń ba mental health ọ̀pọ̀lọpọ̀ jẹ́. ó yá bọ́lẹ̀ fún tó sọ. pẹ̀lú wrong narrative ó dàbọ̀. bọ́lẹ̀ àgbàlagbà tí ò tó lé ni ẹ ó mọ létò irú yìí ní ìsìn ìyàwó bíi mẹ́jọ lẹ́ni tẹ́ mọ̀ bíi dókòdókò àti tẹ́ni ó lè jẹ́ irú yìí lẹ̀ máa wà nílùú òyìnbó tẹ́ máa ń dùn. ó lè jẹ́ páyà kìlà ló ń ṣe
ó lè jẹ́ páyà assassin ni bóyá yákìlà ló ń ṣe ẹ̀rí pàdájú èèyàn lélẹ̀ ni ẹ̀rí pé lórí burúkú èèyàn làwọn discussion based on what? I should let him discuss on what? I've been showing him one funny evidence, different evidence. He's still saying it's lying. Don't you know how many evidence mo ti show money he be see? Evidence out of context. So evidence like them argue lórí platform. Evidence out of context. I don't stress myself. Don't like it. Anybody say my brother you ti wà ní mọ́tò kò bá you don't stress me. Tóun fẹ́ ra yìí. Stress me. Ẹ̀yin lẹ like stress lórí platform mi. Ẹ máa like ẹ máa argue kẹ máa rojọ́. Wọ́n agbádá ọ̀run ẹ̀ náà. Don't talk too much. Bẹ́ẹ̀ náà lo sunset. Lálẹ́. Ọ̀túnba ọ̀rọ̀ tó ń sọ òun ló jẹ́ kí oru máa mú paparazzo. Kó bọ́ agbádá ọ̀run ẹ̀ sọ́n fagídí sakọni. Kò ní ìdíkó bọ́ ìwọ ni kò change ọ̀rọ̀ ẹ. Ọ̀túnba ṣé kí n bèrè question lọ́wọ́ ẹ̀. African TV èmi gan fẹ́ béèrè question. Question tèmi simple. Question tèmi náà simple. Ìwọ kì í ṣe question narrative ni wọ́n máa ń ṣe kò kì í ṣe question mo ti listen. African TV kí ló dé tẹ́ ń sá fún question mi. Ọ̀túnba torí mi ò kí. Ọ̀túnba. Ó ń gbọ́ yín ẹni tó fẹ́ sọ̀rọ̀ ó ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ straight. Okay, can I talk? Cruise control ló ń sọ̀rọ̀ Ọ̀túnba. Ṣé rí Ọ̀túnba? Okay, thank you. Ta ló ń jẹ́ cruise control? Ẹ mọ̀ mí àbí aṣáájú cruise control. Okay, màá engage yín back the ṣó ti yé màá engage yín later ṣá. Mo nǹkan tèmi kàn fẹ́ sọ fún yín ni pé mi like bí as in bó ṣe ń disrespect yín lórí platform yìí mi like ẹ torí mo mọ age yín and African TV fi wọ́n lẹ̀ dúró àgbálẹ̀ wọn gan wọ́n disrespect African TV tó dẹ̀ ń sọ̀rọ̀ tó ń bá yín sọ̀rọ̀ at least wọ́n ti sọ age wọn rí online bí báyìí. Àní àgbálẹ̀ wọn gan wọ́n disrespect ẹ̀. Mo sure pé lórí platform yìí sí kò sẹ́ńtẹ̀ ìtìlẹ̀ lórí platform no ẹ dúró àbàtì. Èrò mi ò ní wọ́n tí mo ṣe African TV jú mi lọ. Àbàtì ẹ dúró àbàtì ẹ dúró. African TV jú mi lọ mi ò tí wọ 70 o. Ẹ dúró àbàtì so ló mo mọ̀ lórí platform yìí bá gbogbo àṣewà yìí nínú forum mi báyìí kò sẹ́ńtọ́ tún bá jùlọ mi báyìí. So tó mọ èjì mi ni. Àmọ́ mọ èjì yẹn dúró Ọ̀túnba mọ èjì yín so ẹ má yẹ kán máa disrespect yín. tó mọ èjì mi ni tó sọ pé èmi mo dà. Ọ̀túnba ṣáà dúró ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi tó ẹ jù. tó mọ mí ni. ẹ má wọrí ẹ máa sọ̀rọ̀ sí Ọ̀túnba máa sọ̀rọ̀. ó mọ mí. ẹ má wọrí ẹ máa jẹ́ kó mọ èjì mi jẹ́ kó disrespect mi. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ Ọ̀túnba máa yóò bú ẹ Ọ̀túnba kò bú ẹ jẹ́ kó sọ̀rọ̀. Àní kó jẹ́ kó disrespect mi. Ọ̀túnba mi bú yín. Ọ̀túnba gbàgbé disrespect jẹ́ kó sọ nǹkan tó fẹ́ sọ. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ kó sọ nǹkan tó fẹ́ sọ. There is team of this movement ó lè pè ní justice for Mohbad àbí. Then ẹ wá ti sọ pé ẹ ní overwhelming evidence all the overwhelming evidence tẹ́ ẹ ti ní báyìí ó wá yẹ kẹ́ ẹ ti gather ẹ̀ nítorí yẹ kẹ́ ẹ máa hammer sí ni wípé corona inquest yẹn kàn gbé case yẹn kúrò corona inquest kàn gbé lọ proper court then all the overwhelming evidence gbogbo yín claim pé ó wà lọ́wọ́ yín yẹn òun ló lè help coming on internet doctor wa nurse wà sórí internet kíní kan wà sórí internet are you going to get justice on internet? No, it's a capital no. Justice is not on internet. Then which way how can we get the justice we are looking for we are clamoring for? Is to go through judiciary. Then gbogbo wa kan wá sórí internet and sọ̀rọ̀ Wùmí ló pa kíní kan ló ṣẹlẹ̀. Everybody is just bringing up different narrative and it will not help. Kówó ṣáà ti pé owó gbúdọ̀ pé aṣáájú kówó ṣáà ti pé òye ẹ̀. It will not help. ẹ wo ngbà tí Tinubu ẹ ṣe ń pariwo náà nìyẹn election was rigged election was this. Ẹgbọ́n nǹkan tó sọ náà. Ẹgbọ́n nǹkan tó sọ Supreme Court one of the Supreme Court justice ẹgbọ́n nǹkan tó sọ wọ́n lẹ̀ kàn lọ sórí internet ẹ̀ kàn ń sọ̀rọ̀ then nísìn evidence ìdá ẹ̀ kó wá sí court ẹ̀ kàn ń pariwo lórí internet so orí internet ẹ̀ ti ń pariwo ìtẹ̀ ti ń hammer ẹ̀ ti ń pariwo wọ́n lẹ̀ ti máa get justice pẹ̀lú gbogbo overwhelming evidence ẹ̀ ń claim pé ó ti wà lọ́wọ́ yín ó ti wà lọ́wọ́ mi Wùmí ló tì kíní kan ló tì then ẹ̀ gádà ẹ̀
gather to really and look for justice. You are looking for justice. Then gather all the evidences. You should be clamoring now. You should be the justice. Gather all the evidences. Mark, we can't be case proper cause. Kegba lawyer. Kegba sound lawyer. Then LA gets justice telling what was on internet. Clap for this man now. Clap for the man. Oroloso now. Oroloso. Wọ́n wá public lawyer aṣíwájú kò yẹ wọ́n wá public lawyer. So ẹjọ́ ẹ má yẹ kéèyàn kọ́ máa bring different narrative to me so far nínú gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ lórí. So far, injustice. Can I talk? Papa Rhino, please, 1 moment. Evidence not the call for ọlọ́pàá kí ló wọ́n ṣe pẹ̀lú àwọn evidence wọ̀nyẹn. Okay, Papa Rhino, can I talk? Evidence tó ti kó fáwọn ọlọ́pàá àbí? Yeah, nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn, continue, ó ń gbọ́ ẹ̀. Yeah, full control. Gbogbo evidence ọwọ́ tẹ́ni ọmọ ológo tó sọ̀kalẹ̀. Ẹjọ́ evidence. Àbíká ti bí evidence. Wait, àbájọ ẹjọ́ ẹ dúró. Evidence ló ti wà lọ́wọ́ ọlọ́pàá. Evidence wo ló ti wà lẹ́tẹ̀? Evidence ló ti wà lọ́wọ́ ọlọ́pàá fẹ́ mọ̀ ẹjọ́. Kò yé mi o. Evidence ló ti wà lọ́wọ́ ọlọ́pàá. Ọ̀túnba ẹ dúró àbàtì ẹ dúró. Evidence wo ló ti wà ńlẹ̀? Tẹ̀dẹ̀ tí kò lọ. Ta ló dẹ̀ kó lọ? 3 seconds video. Thank you. Ta ló ti gather evidences yẹn? Àwọn olódẹ̀ kó lọ. A station wo lẹ kó lọ? Ó wà ń pàǹtí ó dẹ̀ wà ní Kẹjà headquarter. Ta ló kó lọ? 3 seconds. Ta ló kó lọ? Ó wà ní pàǹtí. Ó wà ní 3 seconds. Ó yìí kò lè ní. Ta ló kó lọ? Abati, I go slap you. Abati, please. Ta ló kó lọ? Yomi Fabiyi. Bẹ́ẹ̀ni. Ó kó evidences lọ. Bẹ́ẹ̀ni. Are you sure? Yes, ó wà lórí page wọn. Kódà gan wọn tún competition. Ṣẹ́ẹ̀tìkà. Evidence wo? Okay, what are the evidences? Evidence yẹn ni pé. Okay, thank you. Wọ́n kọ petition against allegation. I know I'm dumb now. Ẹni tó chat wọn to make. The allegation was that bí Wùmí ṣe bá Mohbad jà tó ṣe ti Mohbad. So ẹni yẹn dẹ̀ sọ pé wọ́n máa support statement yẹn pẹ̀lú 3 seconds video tẹ́ni yẹn fi béèrè owó bí everything ṣe ṣẹlẹ̀. So and again ní conference Àdúrà to confirm the same person to confirm pé yes there is a longer version of the 3 seconds video. So since then I think ọlọ́pàá ìjọba investigate the extension of this 3 seconds video. Wọ́n ṣe kankan sí kí lè fẹ́ ká ṣe. Hold on. Aṣíwájú. Hello? Can you hear me? Charlie, gbọ́ mi báyìí. Okay, thank you. Aṣíwájú, control the baby, move away from the baby. Move away from the baby, Aṣíwájú. Okay, thank you. Now, Papa Rhino. Okay, evidence ẹ ti wà bá àbí pé kí látọdún tó kọjá ti December. Okay, pé kọ́lọ́pàá look into it. Or if for example, jẹ́ kí n. No, don't worry. Kọ́lọ́pàá look into it. Then if the appropriate authority ọlọ́pàá they are not looking into. Oh boy, wait now, what happened? Do you want water? Okay, yeah, take this one. Please, Papa Rhino. Ọmọkùnrin lọmọ yẹn àbí? Ṣọkùnrin. Definitely no. Èmi lọ́mọ mo ní. Ṣé òun náà kọrin? Mo lọ́mọ mo níyàwó lé ìyàwó. Ọmọ yẹn dẹ̀ ń kọrin náà ń kan Afro. Ọmọ tèmi ò kọrin mo lọ́mọ mo níyàwó so that torí ẹ̀ lèmi ṣe ń dá sí kéèsì. Papa Rhino. Èmi lọ́mọ mo níyàwó lé torí ẹ̀ ni mo ṣe ń dá sí kéèsì ẹ̀ torí mo wà. Ọ̀túnba ẹ̀yin náà lọ́mọkùnrin àbí Abati. Public lawyer lèmi wá kéde fún bíbá yóò rà bẹ́ẹ̀ go public lawyer ní ẹjọ́. Thank you. Okay, thank you. So torí ẹ̀ ni mo ṣe ń hammer pé kakọ́ gbé kéèsì yẹn kúrò ní ibi tó ti inquest tó wà yẹn kọ́ gbé kúrò mi kọ́ gbé lọ proper court. So tẹ́ bá dé proper court irú àwọn evidences yẹn they will look into it.
No. Asiwaju. Yeah. Procedure, man. When it comes to criminal case, it do have Yes. procedure. Court will investigate either ọlọ́pàá Also, àbí yeah. kan Okay. set a panel of committee àbí Committee, panel of yeah. inquest. Yeah. So Yeah. àwọn yẹn ló máa investigate. So and the thing is this, ọ̀pọ̀lọpọ̀ evidence náà ti kó fún wọn and àwọn fúnra wọn kò tiẹ̀ ní ìdíkàtọ̀ ẹ̀ máa kó evidence fún wọn. Wọ́n ní instruments everything that it takes láti investigate case yẹn. But kí ni àbọ̀ wá báyìí? It's all in vague. Pé kí bóyá wọn kàn ń waste time public ni. Tẹ́ bá examine situation Mohbad dada, ẹ máa rí pé yes, wọ́n pa Mohbad ni. And when you look at the drama around it, they are just trying to cover up something. And what do we do? That's why we resort into speaking, shouting, protesting, conferencing. Ṣé understand? Ẹ mọ̀ bóyá máa ń dùn àbí? Kẹ́ ẹ mọ̀ pé kí ni pé yes, pé kí ni funfun ni? Kọ́ni máa pè fún yín ní black, pé dúdú ni sẹ́. Báyìí máa fi. Paparano wọ́n ń pe ajá ní ọ̀bọ. Ajá àti ọ̀bọ. Paparino. Wọ́n ń pe ajá lọ́bọ. Thank you. Mo lè sọ̀rọ̀. Why not? Okay, thank you. But so far, government wa wọ́n ṣe autopsy for Mohbad now. Àbí? Kí n ṣàlàyé autopsy yẹn fún. Hold on. Ìyẹn náà ní problem. Gbogbo nǹkan tó ń ṣe wọ́n fi ń back. I mean, justice delays, justice denied. Okay. Tí n bá fún ní background autopsy, ma understand pé rubbish ni. Okay. Mohbad died on the 11th November. Paparino. Autopsy is meant to be done as quick as possible. Okay, Paparino. Autopsy tó yẹ kán ṣe. Àwọn samples tó need láti fi ṣe